Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣeríṣi dáadáa ni mo bá yín. Fún gbogbo ẹ̀yin obìnrin tí mo gbé síta pé ìjọ ó ti ṣí ẹ bẹ́ẹ̀ ni pé kò para ẹ rí látàrí nǹkan tó ń rí nínú ilé ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ní ìmí àtẹ̀ ní ọkọ ti fún òun ti ní heart disease, òun ti ní hypertension, òun ti fẹ́ para òun, àwọn kan ló ká òun mọ́bẹ̀. Ìmí àti ẹ̀ sọ wípé ọkọ òun nǹkan tóun ò ṣe tóun ò dó ó ní mọ́ òun ó ṣe gbá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín, mi ì níyé máa sọ̀rọ̀ iṣẹ́ kí n dẹ̀ sọ fún yín wípé kò sí bí ẹ ṣe lè mọ̀ ṣe tó ní ojú ọkùnrin tó bá jẹ́ ọ̀lẹ àbí ọkùnrin tí ò bá tó àṣẹ ilé ẹ̀ pa. Ọkùnrin tí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò bá tó àwọn fámìlì ẹ̀ jẹ, tí ò dẹ̀ torí pé ọwọ́ ìyàwó òun ń gbérí ju òun lọ, gbogbo àwọn tó bá jẹ́ aláàánú ẹ̀ lójú ẹ̀ ló ń do ẹ̀. Ìwọ tó bá wá mọ̀ lóbìnrin pé lóòótọ́ o ò dókò mí o, Ọlọ́run kàn ráwọn aláàánú sí ẹni, má wàá jẹ́ kí yẹn kó weigh ẹ̀ down. Ìwẹ̀ lèèyàn máa ń wẹ̀ téèyàn máa fi ń jàre ọyẹ́. Òun ni mo ṣe máa ń sọ lẹ́yìn iṣẹ́ ni. Iṣẹ́ lèèyàn máa fi ń gbara ẹ̀ lẹ̀ lọ́wọ́ ìyà ní ọwọ́ ọkùnrin. Mo máa ń sọ kinní kan fún yín pé èmi tẹ́ ń rí yìí kì í ṣe pé mi náà ò ti ní tèmi o. Ṣé mọ̀ pé mi ò kí ń wá sọ́dọ̀ yín bíi saint, mi ì dẹ̀ kí ń wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni pé gbogbo ẹ̀ wà rosy fún mi. Má jẹ́ kí ọkùnrin kan ó ba ayé ẹ jẹ́. Sórí ọkùnrin tí ò bá ti lè tó àṣẹ ilé ẹ̀ pa látàrí wípé ó useless, kò ní nǹkan kan ata tó fẹ́ sójú ẹ fún ẹ, tí ọwọ́ ẹ̀ ò dẹ̀ tó ẹnu látàrí wípé torí pé kò ní akíkanjú, kò káràmásìkí ayé ara ẹ̀, wọ́n ń gbégbá kò bá wọn gbé, wọ́n ń gbàwo kò bá wọn gbé, ó kàn wà lójú kan bí ilẹ̀kùn police station, kò lè ever trust ẹ. Lójú irú ọkùnrin yẹn gbogbo aláàánú ẹ gbogbo wọn ló ń do ẹ. Gbogbo ọkùnrin tó bá wà láràǹd ẹ gbogbo wọn ló ń do ẹ. Nítorí pé kò réyàn fún un ní nǹkan rí, béèyàn bá fún ẹ ní nǹkan tó bá pọ̀ jù lójú ẹ̀ ó ń do ẹni. Béèyàn bá ṣe oore tí òun ò rí, tóun ò ṣe fẹ́nìkan rí, tó wò pé bóyá irú ọkùnrin náà kó tó fúnyàn ní 1000 make sure pé ó do. Téèyàn bá wá fẹ́ fún ẹ ṣe oore bàǹtàbàǹtà fún ẹ láì tọwọ́ bọ̀, kò ní gbà, ó máa ló ń do ẹni. Tó o bá wá ṣọ́ra, tó o bá wà diplomatic, tó o bá lo diplomacy, tó o bá careful, gbogbo àwọn aláàánú ẹ pátá lọkùnrin yẹn máa lé mú ẹ lára. Gbogbo ibi tó o bá ti gbayì dé báyìí ló máa wá bó ṣe máa lọ bà ẹ́ jẹ́ ń bẹ̀, á wá bó ṣe máa bà yí ẹ jẹ́ lọ́dọ̀ aláàánú ẹ, débi wípé nǹkan tó dẹ̀ fẹ́ achieve ni pé kẹjọ wà bákan náà. Kó jẹ́ pé gbogbo nǹkan tó o bá fẹ́ rà báyìí, òun láti sọ pé tó bá nídi 1 naira kó fún ẹ ní 7 kobo nínú 1 naira yẹn. So that gbogbo nǹkan tó o máa fẹ́ kó wà at his mercy ni. Kò sí nǹkan tó fẹ́ sọ fún kò lè gbà ẹ́ gbọ́ pé bóyá wọn ò do ẹ. Gbogbo ẹni tó bá ti rí ẹ lára báyìí, gbogbo aláàánú ẹ báyìí, gbogbo èèyàn tó bá ti rí ẹ mọ́ lára ló ń do ẹ. Nítorí wípé òun ò rírú ẹ̀ rí, òun ò lè ṣoore kọ́bọ̀ fúnyàn lọ́fẹ̀ẹ́ láì do. Àti wá irú ọkùnrin àwọn ọkùnrin báyìí ti máa ń wò wípé irú èèyàn bíi tàwọn nìkan ló wà láyé. Kò wá sí nǹkan tó lè ṣe. Tó yóò bá ṣọ́ra gan, bí àbúrò ẹ bá close mọ́ ẹ jù, alẹ́ ń dora yín ni. Irú àwọn ọkùnrin báyìí gan, àwọn fámìlì ẹ tó bá close mọ́ ẹ jù, tó jẹ́ pé ó rí pé kí close mọ́ àwọn fámìlì ẹ yẹn wọ́n fún ẹ láyọ̀, àwọn ni wọn ò jẹ́ o ronú. Gbogbo nǹkan tí ò bá jẹ́ kó rí ìbànújẹ́, gbogbo nǹkan tó bá múnú ẹ dùn, gbogbo ẹ̀ lọ ni irú ọkùnrin bẹ́ẹ̀ máa fẹ́ fi ọwọ́ ìbàjẹ́ wọn. Nígbà tí ẹni tó bá jẹ́ aláàánú ẹ tí ò do ẹ, tí ò ṣe nǹkan kan, tó dẹ̀ gbọ́ tọkọ ẹ̀ ń rojọ́ káàkiri pé òun dóyàwó òun ṣe kinní kan, wọ́n á sá fún ẹ. In tó fẹ́ achieve nìyẹn. Irú àwọn ọkùnrin báyìí in tó fẹ́ achieve nìyẹn. Ọkùnrin tó bá níláárí, tíṣẹ́ ká lára, ọkùnrin tí ó tó àṣẹ ilé ẹ̀ pa, kò tiẹ̀ ní ronú bóyá ẹnìkan dóyàwó òun. Ọkùnrin tí àṣẹ tó ẹ pé ó níláárí ju ìyàwó ẹ̀ lọ, kò ní wò pé ìyàwó òun tiẹ̀ lówó, kó tiẹ̀ rí ẹ
bó bá lówó tiẹ̀ olówó tiẹ̀ níyìn ò dẹ̀ stop ẹ̀ láti ṣe àwọn nǹkan tó bá lẹ́tọ̀ọ́ pé kó ṣe. Bẹ́ẹ̀ àwọn ọkùnrin tí wọ́n máa ń sábà accuse ìyàwó wọn, ẹ lọ wò wọ́n, ṣòkòtò wọn ò kí ń balẹ̀, wọn ò kí ń kúrò lójú kan. Ẹ lọ wò wọ́n, kẹ́ wò wọ́n pẹ̀lú àwọn ọkùnrin ẹgbẹ́ wọn tí wọ́n busy tíṣẹ́ ká lára. Ọkùnrin tí ó bá busy tíṣẹ́ ká lára gan kò tiẹ̀ kí ń ronú bóyá wọ́n ń dóyàwó, bó bá wá sọ fún gan ńbo ló tiẹ̀ ti fẹ́ rójú ẹ̀ ńlẹ̀. So ìwọ obìnrin tó bá find ara ẹ ní irú nǹkan báyìí, in tó lè ṣe ni wípé gbogbo ẹni tó bá jẹ́ aláàánú ẹ tó dẹ̀ mọ̀ pé lótìtọ́ àti lódodo o ò ní nǹkan kan pẹ̀lú wọn, má jẹ́ kí irú ọkùnrin bẹ́ẹ̀ ní access wọn. Kò sí bó ṣe lè press ẹ tó, make sure pé o guide aláàánú ẹ away from irú ọkùnrin bẹ́ẹ̀, tó máa ba ayé ẹ jẹ́. Ó máa make sure pé gbogbo àwọn aláàánú ẹ kọ̀yìn sí ẹ. Ó máa make sure pé gbogbo àwọn olólùrànlọ́wọ́ ẹ gbogbo wọn kọ̀yìn sí ẹ, torí á fi ẹnu ba ayé wọn jẹ́, á sọ ẹ́ di ìríra níwájú ọ̀pọ̀ ènìyàn. Tó bá yá gan, á bẹ́ ẹ mú dé àwọn ọ̀rẹ́bìnrin ẹ, àwọn màmá, àwọn ìyá àsàlẹ̀, àwọn ìyá afẹ́ ẹ tí wọ́n ń ṣàánú ẹ, aláwọn náà ń kọ́ ẹ. Aláwọn náà ń kọ́ ẹ. Aláwọn ni wọ́n jẹ́ orójú òun lẹ̀. Kò sí nǹkan kan torí pé òun dán jù lọ ni. Kò sí nǹkan kan nítorí wípé ọwọ́ ẹ̀ tẹnu ni. Kò sí nǹkan kan nítorí pé o ò dúró di dádì wa kó o tó jẹun. Iṣẹ́ ẹ̀ ní kókó. Tó o bá ṣọ́ra, irú ọkùnrin náà á máa seize phone, á seize contact, tó gbogbo contact ẹ̀ ń gbà mí, á seize phone ẹ̀. Ẹ̀ẹ̀mẹwàá ló máa check phone ẹ̀, á track phone ẹ̀. Tó bá lọ síbi iṣẹ́ gan, á fàwọn èèyàn ṣọ́ ẹ lọ́nà ọ̀nà iṣẹ́, gbogbo ọ̀nà ló fi máa ṣọ́ ẹ káàkiri. Ìwọ dẹ̀kẹ̀rẹ́ ò ṣe nǹkan kan. Má wàá jẹ́ kí yẹn weigh ẹ down, ìwọ obìnrin. Tó bá ti rírú ẹ̀, iṣẹ́ ẹ àti protection fún àwọn tí wọ́n bá jẹ́ aláàánú ẹ. Má jẹ́ kí irú ọkùnrin bẹ́ẹ̀ kó ní access aláàánú ẹ kankan. Jẹ́ kó máa fetí gbọ́ ni. Irú ọkùnrin yẹn lè force ẹ gan pé introduce ẹ sí, introduce sáwọn aláàánú ẹ. Kò sí nǹkan kan tó fẹ́ fi wọ́n ṣe ju pé ó fẹ́ ba ayé ẹ jẹ́ ń bẹ̀ lọ ni. Kò sí nǹkan kan tó fẹ́ fi wọ́n ṣe ju pé nígbà ó bá yá, àwọn a fẹ́ paint ẹ pé bóyá aláàánú ẹ ń rí ẹ bí saint, aláàánú ẹ mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni ẹ. A máa sọ fún wọn pé ìwà ọ̀tọ̀ ló ń wù lójú wọn kí wọ́n lè kórìíra ẹ. A máa sọ fún wọn pé irọ́ ni òun ṣọmọlúàbí. Kò sí ni ọkùnrin tí ọwọ́ ẹ̀ ò bá ti tó ẹnu, ọkùnrin tó bá jẹ́ ọ̀lẹ, ọkùnrin tí ò bá bẹ́gbẹ́ mu, ọkùnrin tó bá jẹ́ wípé òun máa ń take advantage àwọn obìnrin láti dó ni, ọkùnrin tó jẹ́ wípé àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ tó jẹ́ pé nǹkan kéékèèké ń jọ lójú ló ṣe lè fi sáré fi dó, àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fáwọn ìyàwó wọn. Kò dẹ̀ sí nǹkan tó lè ṣe. Ọkùnrin kọ̀ọ̀kan kò wọ́t pé kéèyàn parẹ́ àbí kó kú. Òun ni mo ṣe máa ń sọ pé iṣẹ́ lèèyàn fi ń gbara ẹ̀ lẹ̀, lèèyàn fi ń jàre ìyà lọ́dọ̀ ọkùnrin. Tó o bá ti níṣẹ́ lọ́wọ́, tó o wọ́wọ́ lọ́wọ́ kó o tó jẹun, tó o dẹ̀ ta òbò ẹ jẹun, tó bá yá, akèrègbè fúnra rẹ̀ ló máa júwe ibi tí wọ́n máa ti fi okùn sí lọ́rùn. Torí nígbà tí ìnira yẹn bá tó stage kan, fúnra rẹ̀ ní time tó bá máa decide láti move, kò sẹ́ni tó máa sọ fún ẹ. Wá gbọ́, irú àwọn ọkùnrin nígbà tó bá make up mind ẹ pé o fẹ́ lọ gan, wọ́n á máa rányàn sí ẹ, wọ́n á padà wá ṣe bẹ́ẹ̀ ni pé àwọn dọ̀dẹ̀. Wọ́n á padà wá ṣe bẹ́ẹ̀ ni pé irọ́ ò lọ́bì kankan. Irọ́ ni. Tó o bá padà tó bá ti make up mind ẹ, tó bá change, ó máa padà lọ jẹ ìyà yẹn lójú pálí. Tẹ́mi ẹ̀ ò bá bọ́ sí díẹ̀ ló máa kù. Kò sí ọkùnrin tó bá jẹ́ ọkùnrin alálùbáríkà. Kò sí ọkùnrin tó bá tó gbangba sùn lọ́yẹ́ tó jẹ́ ọkùnrin. Kì í ṣe pé bóyá kéèyàn lóko lábẹ́ nìkan o. Kò sí ọkùnrin tó bá mọ̀ ọ́ra ẹ̀ tó dúró pé yes, I'm a man, tó máa sọ wípé láì jẹ́ pé ó ká nǹkan kan mọ́ ìyàwó ẹ̀ lọ́wọ́, tó máa wò pé gbogbo ọkùnrin tó bá wà round ìyàwó òun, wọ́n ń do ni. Gbogbo ẹni tó bá ti ṣe nǹkan fún ìyàwó òun ní oore mẹ́rìírí, wọ́n ń do ni. But sórí ọkùnrin tí ò bá ti kátò, tó jẹ́ wípé ìwọ ìyàwó lọ́wọ́ ẹ̀ lọ sókè jù, tí ò dẹ̀ lè gba kádàrá, tí òun náà ò dẹ̀ tiraka pé kọ́wọ́ ń lọ sókè, tó kàn jẹ́ wípé ó gbà bó ṣe wọ Ọlọ́run ló ṣọlá lójú òkòtì. Kò sí, o máa rírú ẹ̀. Kò sí nǹkan tó lè ṣe, kò lè trust ẹ. Gbogbo àwọn aláàánú ẹ báyìí, gbogbo ọkùnrin tó bá ti rí mọ́ ẹ báyìí ló ń do ẹ. Gbogbo ohun tó bá ti fún ẹ fẹ́ fún ẹ láyọ̀ báyìí ni gbogbo obìnrin tó bá ti fẹ́ fún ẹ láyọ̀ àbí tó ń pa ẹ lẹ́rìn, gbogbo wọn náà ń kọ́ ẹ. Alẹ́ ọ̀rẹ́, alẹ́ ara,
tó bá fún láyè á lé àwọn aláàánú ẹ̀ á lé wọn mọ́ ẹ lára torí tó bá bẹ̀rẹ̀ sí ní rojọ́ wọn káàkiri tí wọ́n ń gbọ́ pé ó ń dóyàwó mi wọ́n á sá fún ẹ. Iṣẹ́ ẹ ni kò mú ní kókó dùn, kò dẹ̀ protect àwọn aláàánú ẹ̀, kò má jẹ́ kó ní access àwọn aláàánú ẹ̀, kò protect àwọn tó bá jẹ́ àwọn ìyá afẹ́ ẹ̀ tó bá ti wà round, má sọ̀rọ̀ wọn lójú ẹ̀, má gbé kọ́ wọn lójú ẹ̀, má bá wọn sọ̀rọ̀ wọn lójú ẹ̀, ẹ má jọ sọ̀rọ̀ lójú ẹ̀ tẹ́ lè ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀ kíra yín gan. Àìjẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣọ́ra irú àwọn ọkùnrin wọn á lé gbogbo aláàánú mọ́ ẹ máa ìwọ náà máa wá padà wá wọ ṣòkòtò ìyà, ẹjọ́ máa wá po ṣòkòtò ìyà kan náà, á wá ráyè fi ìyà jẹ nígbà tí iṣẹ́ bá ti bọ́, tí gbogbo aláàánú ti lọ, tí gbogbo àwọn èèyàn ti sá fún ẹ, gbogbo nǹkan tó fẹ́ máa ṣe lórí ẹ á wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe, á wá ìbànújẹ́, sórí ìbànújẹ́ tó ló ń fún ẹ yẹn á wá triple ìbànújẹ́ yẹn fún ẹ. Torí tó o bá ti dúró de dádì wa o ò lè ṣe nǹkan kan, o wà ní lọ́rẹ̀ẹ́ kankan, òun nìkan tó wá nìyẹn, ìgbà yẹn ló máa wá fi ìyà yẹn jẹ lójú pálí. So ẹ má bọ́dà tọ́kùn ẹ bá ti mọ́ gẹ́gẹ́ bí obìnrin tó dẹ̀ mọ̀ pé o ò ṣe nǹkan tí ò dáa, pé àwọn aláàánú yìí wọ́n kàn ń ṣàánú ẹ ni tọ́lọ́run dẹ̀ máa rányàn síyàn, tó ọkùn ẹ bá ti mọ́, ọkùnrin kan ò bá máa accuse ẹ, wọn ò bá máa ní pé kíní kan, má jẹ́ kí yẹn push ẹ láti sọ pé ó yá bá wọn sọ̀rọ̀, ó yá wá bá wọn sọ̀rọ̀, wá wò bóyá mò ń fẹ́ wọn, ó yá nọ́mbà wọn lélẹ̀. Irọ́ ni. Ó mọ̀ nígbà míì àwọn ọkùnrin yẹn mọ̀ pé kò sí nǹkan kan láàrin yín, ó kàn fẹ́ ní access sí àwọn aláàánú ẹ̀ ni. Ẹ̀yin obìnrin ẹ yára yín ní brain. Èyí ni mo mú wá fún yín o. sabarikolo.com ẹ lọ register ń bẹ̀. Ire o, ó dàbọ̀.